my brother. Yes. I'm so happy to see you. Thank you. Mo wo iṣẹ́ kan tẹ direct àdéhùn labroad Ifá àti iṣẹ́ yẹn iṣẹ́ lẹ ṣe Ifá àti mo gbé fún Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ iṣẹ́ lẹ ṣe. My sister. Mommy. Báwo ni story tí mo narrate fún yín? Mommy, in fact, I really tried though. Mo gbé fún yín o. Ṣé rí story tèmi wò yìí o, bàbá yàtọ̀. Wọ́n tún máa béèrè fún part 2. Èmi kò rò lórí ni o. Iṣẹ́ lẹ ṣe o. Wow. Sorry to disturb you, ma. Mr. Roland is in coma. Okay. Hello, Mr. Roland. How are you? Ó tó 2 weeks mo ti wà ní Nigeria. Mo wá ṣe project kan ni. In fact, ibi meeting project kan wà báyìí. Oh, no, Amarira. Okay. Immediately bá ti parí meeting, máa pè yín, ẹ má worry. Amarira. Ẹ má worry. All right. Family ńkọ́, ẹ ṣé gan ni. God bless you. Thank you. Yes, ma'am. Right. Mommy, mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀. Okay. Ṣé rí àṣẹ ń ṣiṣẹ́ rárá. Ṣé mo pé iṣẹ́ ta fẹ́ yà cinema ni ẹ fẹ́ try lórí figure ta jọ sọ yẹn kí ó wà okay. Okay, no problem. In fact, máa ṣe payment yẹn bye. Wow. Then, Madam, mi ò fẹ́ kó gbọ́. Okay, sir. Now, mo fẹ́ kó picture yìí dáadáa. Ṣo mọ ẹni tó wà níbẹ̀? Ọ̀gá mi ní Riaza Grand one, sir. Oh, ọ̀gá ní Riaza Grand. Bẹ́ẹ̀ni, sir. That's fine. Criminal ọ̀gá ẹ̀. No, relax. Clear your bum. Criminal? Yes. See, mo farabalẹ̀ ni o. Now, tí mo bá ti rí ọ̀gá yín mú, Àbújá ló lọ. Ṣé o lè mú mi délé ẹ̀ ní àbí o mọ̀ bó ṣe máa pè é? Máa pè wọ́n, sir. So, o ní nọ́mbà ẹ̀? Bẹ́ẹ̀ni, sir, máa pè wọ́n, sir. Hey, relax. Tó bá mọ̀ wípé àwọn ọlọ́pàá wà láàárín Àbújá ló ń lọ. No, sir. All right. Hello, báwo ni Sarah? Kí ló ṣẹlẹ̀? Hello, sir. Ẹ káàsán, sir. Bẹ́ẹ̀ni, sir. Ẹ jọ̀ọ́, sir, ó ní ẹnìkan tó sọ wípé àwọn fẹ́ gbéṣẹ́ fún yín. Àwọn ní pé iṣẹ́ yẹn máa wọ́ọ̀tì oyè àzí owó ńlá. Bẹ́ẹ̀ni, sir, wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi now. Street tó wà ní ẹ̀gbẹ́ ilé mi, ibẹ̀ náà wà, sir. Okay, má worry. Máa try, máa wá sí ibẹ̀. Ṣé o ti gbọ́? Máa wá síbẹ̀. Good! Brilliant! Ẹ̀yin ní fíìmù yẹn yá wèrè gan o. Kúrò ló máa ń pè nínú fíìmù lò. No, relax. Sorry, tí n bá ti rí mú, màá yàn dẹ́. Just relax. Yes, sir. Now, calm down. Kí ló ṣẹlẹ̀? Ọmọ mi. I'm not be this one. Manager, Just fine, you. Manager. Hafana, báwo ni? Àwọn tó lọ ń béèrè mi ńkọ́? Aláwọn tó ní wọ́n fẹ́ gbé contract fún mi náà. Kí ló ṣe tó ń gbọ́n? Méjì tí mo wà yẹn kò jẹ́ kí n kúrò ń bẹ̀ náà. Kí ló ṣe ẹ̀? Sọ̀rọ̀ fún mi náà, what happen now? Sarah, kí ló ṣẹlẹ̀ náà? Sarah. Hey, man. Sarah. Sarah, why now? Why now? Why now? Sorry. Ike, pẹ̀lẹ́, báwo ló ṣe ń ṣe ẹ́? Pẹ̀lẹ́, máa gbóhùn ẹ, máa gbọ́ tọmọ. Pẹ̀lẹ́. Fisáyọ̀ mi. Pẹ̀lẹ́. Olúwa Fisáyọ̀ mi. Pẹ̀lẹ́, wẹ́rẹ́ ni máa gbọ́ lágbára Ọlọ́run.
Omi ò tó ẹ̀jẹ̀ ò tó báyìí kò ní jẹ́ títí ẹ. Fisáyọ̀! Mo ti ń bọ̀. Ó dẹ̀ jọ báyìí. Wọ́ àsìkò ti tó. Àsìkò ti tó ni. Hospital, bàbá máa lọ sí hospital. Ìyàwó mi kí ló. Mo ń bọ̀. Mo ti ń bọ̀. Àgbàlagbà jẹ́ kí n lọ sọ́dọ̀.